Kíláàsì Yorùbá, àṣà kan, èdè kan. Kíláàsì Yorùbá, àṣà kan, èdè kan. Bí àwọn orúkọ kọ̀ọ̀kan bí wọ́n ṣe wà ní ilẹ̀ Yorùbá ló ní àpèjá, ló ní bí a ṣe máa ń pè é. Gbogbo orúkọ ló wà ṣùgbọ́n àwọn èèyàn wọn ò mọ àpèjá rẹ̀. Orúkọ àti àpèjá rẹ̀. Òbẹ́ńbẹ́ tí n bá tẹ̀ wá béèrè pé kí ni àwọn àpèjá gan, kí làpèjá gan? Àpèjá orúkọ nínú èdè Yorùbá ni orúkọ tí àwọn baba ńlá wa tí ó ní ìhun tó rọ̀ mọ́, tó sì ní ìtàn tó rọ̀ mọ́. Àwọn ìtàn tó rọ̀ mọ́ yìí ló máa ń fà á jẹ́ pé gbogbo àwọn tó bá ti ń jórúkọ bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń kí bẹ́ẹ̀. Ilé là ń wò ká tó sọmọ lórúkọ. Ká tó sọmọ lórúkọ. Torí ọmọ tí wọ́n bá bí sójú ọ̀nà, bí ọ̀nà ni wọ́n ti mọ̀ bá bí ọ̀nà ni. Orúkọ àti àpèjá wọn la fẹ́ gbé yẹ̀wò lónìí. Ká bẹ̀rẹ̀ níbi àwọn Táyé Kẹ́hìndé. Ẹ ṣé. Táyé Kẹ́hìndé ni Yorùbá mọ̀ sí ìbejì. Tá bá fẹ́ pa méjì papọ̀, tá bá fẹ́ sọ pé Táyé, tí a bá fẹ́ sọ pé Kẹ́hìndé, a pè wọ́n ní Èjìrẹ́. Èjìrẹ́ àwọn méjèèjì. Tá bá fẹ́ kí wọn dáadáa, àwọn méjèèjì a lè pè wọ́n ní Èjìrẹ́ ará Ìṣokùn. Ó dá ẹja tún wo Ṣẹ̀gilọlá. Gbogbo àwọn tó bá ti ń jẹ́ Ṣẹ̀gilọlá, àpèjá wọn ni ẹlẹ́yinjú ẹgẹ́. Ajítòní ńkọ́? Olóòka ẹ̀rẹ́. Gbogbo àwọn orúkọ ilé aṣọ fún onítàn tó bá yá padà wá máa sọ àwọn ìtàn tó rọ̀ mọ́. Adéníjì. Àpáta pààrà nìyẹn. Àwọn là ń pè ní àpáta pààrà lé olóko dá sí. Ó dá ẹja wo Àjàlá. Àjàlá ẹ̀ là ń pè ní alájà níbọn. Nínú ẹsẹ̀ Ifá, tí èèyàn bá fẹ́ mọ ìtumọ̀ Àjàlá dáadáa kó lọ sínú ẹsẹ̀ Ifá. ẹ mọ̀ pé à ń sọ bí náà pé kò sí Bíbélì Yorùbá ní ẹsẹ̀ Ifá. Kò sí gbogbo tó ṣẹlẹ̀ láyé yìí tí ò ti ṣẹlẹ̀ rí. So Àjàlá alájà níbọn, wọ́n gbà pé nígbà ìwáṣẹ̀ òun lẹ́rìn alámọ̀ tí ń mọ rí ìpè ẹ̀dá.